Olúwa Tósìn òkú ọdún o. Ọmọ Olúwa dáre òkú ọdún. Àpáta dé olónìí ọjọ́ ìbí olóríire ọmọ. Ẹlẹ́yinjú ẹ̀gẹ́ arẹwà lóbìnrin onínúure oníwàáre olóríire alálùbáríkà ẹ̀dá ènìyàn. Ìbítayọ̀ mọ́dún ẹnu mi Eunice wọlé mi kí Olúwa ti tó mi sí ní tèmi torí Olúwa ti dá mi láre. Ọmọ Olúwa dáre mọ́dún ẹnu mi ò ní lọ́dún rẹ ọlọ́dún ní mọ́dún rẹ lọ́dún torí oyin mọ́ tiẹ̀ ná afárá èjòlá mọ́ tiẹ̀ ná àpà. Ó yálé bàbá rẹ ìwọ lọmọ wọn lọ́tún Èkìtì ńlẹ́ o ọmọ Òtùmọ̀bà ọmọ onírèké àdéjò ọmọ olóde àtìlẹ́mọ ọmọ ìrèké àràgẹ ìdùn túmáyọ̀ dùn ìrèké rí ẹ̀dùn bí oyin mọ́mọ́ ọmọ olóró à ń ṣe kẹran mọ́ jẹ kágùtàn mọ́ jẹ Ọ̀tùmọ̀bà òṣèré ọmọ akilẹ̀ lọ́tún ọmọ olóró dókìjí lọ́tún ó sọdún èyí o wàá ṣèmí yìí sí èèyàn tó bá ní kó o mọ́ sàmọ́dún àbẹ́ni tó bá ní kó o má pẹ̀ láyé ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba orí ẹ jẹ́ kó o dàgbà lágbà kó o ṣeun tọ́mọ ṣe fún bàbá kó o ṣeun tọ́mọ ṣe fún yeye o ní bá wọn tẹ́júlẹ̀ mọ́lẹ̀ láyé bí bó bá ti ń lọ re ló máa bọ̀ ọ́ re. Àpáta Ewì ló ń kí ọkọ ọdún happy birthday to you o and we all wish you long life and prosperity. Bóyin bá ṣe tá gbẹ̀rẹ̀ ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tá gbẹ̀rẹ̀ ó dinú sàárẹ̀ tó kọ́lé sí Àpáta Ewì èmi ṣe tán o mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti máa dé gbogbo ilẹ̀ kílẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI. ROC. We love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.